aago mẹ́sàn-án ti kọjá ìṣẹ́jú mẹ́ta láti lè ṣe Premier FM 93.5 ètò tí ọpọ́n súnkàn ní Nuru Islam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adọ́pẹ́ fún Ọlọ́run ọba alágbára ọba elétò ọba ọ̀jọ̀gbọ́n ọba tí ń darí ayé pẹ̀lú bí ó ṣe fẹ́. À ń fi àsìkò yìí kí ẹ̀yin olùtẹ́tígbọ́ wa lọ́kùnrin àti ní obìnrin. Ètò yín, ètò wa, ètò tí ẹ ti ń retí, ètò náà ni Nurul Islam, ètò tí wọ́n dìídì gbé kalẹ̀ ní ìrántí màmá ìdùnnú màmá àlùbáríkà kọ́lọ́wọ́n bá lékè ọlá kó bá wa rọ̀jò ìkẹ́ rẹ̀ sí kábàrí wọn kó gbà wọn lábọ̀ kó sàmójúkúrò ń bí àṣìṣe wọn. Àwọn náà ni Alhaja Elizabeth Babatunde ilé Gomboro Àbọ̀rẹ́rìn ní ìlú Èrúwà lọ́yọ̀ state wa níbí yìí. A kí gbogbo ẹ̀yin ará ilé ẹ kú òǹgbẹ, àwẹ̀ náà ń lọ nìkan ó ń lọ ní méjì. Àwọn tí wọ́n bí wa tí a bá lọ́dọ̀ wọn ni wípé ẹni tí ó fi àwẹ̀ ńlẹ̀ tí yóò gbà ojú ẹ̀ ní àwẹ̀ òní yóò fi kásẹ̀ ńlẹ̀. Tí a bá wò ó lọ́dà bí àná yìí a rí i pé ó ti ń lọ àfi ọ̀dọ̀ Ọlọ́run àfi bí Ọlọ́run kọ́lọ́run ọba Allah kó jẹ́ kí a rí ẹ̀san èyí tí ó kún kẹ́kẹ́kẹ́ kọ́lọ́run jẹ́ a rí nínú oṣù yìí. Gbogbo ohun tí ń bẹ pẹ̀lú wa tí ọ̀tí alọ́rùn kọ́lọ́run bá wa gbọ̀n kúrò ń bẹ̀. Wala la hawla wala quwwata illa billahi al-azim. Mi ìdáwá sí orí ètò àwọn bàbá wa bàbá àlùbáríkà bàbá ìdùnnú bàbá tí wọ́n máa ń síwájú táwa máa ń tẹ̀lé wọn lẹ́yìn wọ́n ń bẹ pẹ̀lú wa ní àṣálẹ́ yìí. Ẹni tí mò ń pè náà ni aláṣẹ àti olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ tí Ọlọ́run máa gbé kalẹ̀ tí à ń pè ní Mahadun Najah tí wọ́n wà ní Ibitoye Street ní Muslim Fadilatu Sheikh Abdulwahid Abdulhamid ẹ kí àwọn ará ilé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akúngbẹ́ o. Assalamu wa rahmatullahi wa barakatuh. Àwọn aṣáájú mi nínú iṣẹ́ Ọlọ́run tí wọ́n tún jẹ́ olùkọ́ fún mi àwọn náà ń bẹ ní ìkàlẹ̀. Àwọn ni Sheikh Muhammad Al-Awwal Ọlálékan Abdulrahman kọ́lọ̀ wọn bá lékè wọn sàlékún dáadáa fún wọn. Ẹ kí àwọn ará ilé. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Gẹ́gẹ́ bí wọ́n yìí sọ fún wa ní ìjẹjọ́ ìdánilẹ́kọ̀ọ́ nínú Ramadan oníbejì òní máa ń jẹ́ àwọn bàbá wa bàbá àlùbáríkà àwọn ni wọ́n kọ́kọ́ gorí afẹ́fẹ́ lórí agbọ́nrin àtàwádọ́ ìtẹríba fún Ọlọ́run ìtẹríba láàrin ara wa àti àwọn nǹkan tí ó kó sínú. Lẹ́yìn ìgbà náà ó ní àwọn Sheikh Abdulrahman Muhammad Al-Awwal Ọlálékan àwọn náà ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa lórí al-amana. Ìkíní kejì ìdánilẹ́kọ̀ọ́ yìí ó ní àwa bùkátà sí nínú Ramadan torí pé tí Ọlọ́run ọba lékè ọlá tó fi gbẹ̀ẹ́ àti Ọlọ́run fi ń pa wá láṣẹ ni pé la'allakum tattaqun dájúdájú àdì olùpayọ̀ Ọlọ́run. Àwọn nǹkan tí ó sì kó sínú nínú ẹ̀ náà ni wọ́n fẹ́ yàn náà fún wa yìí àtàwádọ́ àti al-amana. Bàbá wa ẹ̀yin ni ẹni ìdánilẹ́kọ̀ọ́ Ọlọ́run ọba lékè ọlá ọba Allah yóò bá wa kún yín lọ́wọ́. Barakallahu fikum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bismillah walhamdulillah
suma salatu wa salamu ala rasulillah adá ọpẹ́ fún Ọlọ́run alhamdulillah ọba tí ó ń ṣe gbígbà àwẹ̀ Ramadana 2013 nírọ̀rùn fún gbogbo àwa mùmìnà ọba àánú yóò gba àwẹ̀ náà lẹ́sìn fún wa kò wá ní ṣe ní òpin fún wa yóò sì já sóríire láyé àti lọ́jọ́ gbèǹde àlìkìyámà gẹ́gẹ́ bí àwọn àfáà wa gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ àtàwádò ní ìdánilẹ́kọ̀ọ́ àkọ́kọ́ lálẹ́ tèní kọ́ba olúwa wa kó jẹ́ kó ṣe gbogbo wa ní àǹfààní rere. n tí ń jẹ́ àtàwádò ní ìtẹríba ìwà rẹ̀lẹ̀ ìtẹríba ìníwà rẹ̀lẹ̀ ìní ọlọ́run ọba ń fẹ́ lọ́dọ̀ àwọ̀ ẹ̀dá tó dá ṣùgbọ́n gáàrù àti ọkàn gíga ó bí ọlọ́run ọba nínú ó sì kó ọlọ́run ọba nírìíra torí pé ọmọ ẹ̀dá ènìyàn kọ̀ọ̀kan látòkè délẹ̀ ìní olúwa wa tó ṣẹ̀dá wa lọ́fẹ́ kí a jẹ́ onítẹríba oníwà rẹ̀lẹ̀ ìtẹríba yìí ìní iyì ẹ̀dá ń sì ní ẹ̀ṣọ́ fún gbogbo ọmọ ẹ̀dá ènìyàn tí ọlọ́run ọba tó bá fún ní ìwà tẹríba àti ìwà tá à ń pè ní ìwà rẹ̀lẹ̀ yìí ṣùgbọ́n ìwà kéèyàn ọjọ́ rẹ̀ lójú kọ́ kéèyàn ga kọjá sí pé gbogbo ọmọ ẹ̀dá ènìyàn ẹlẹgbẹ́ èèyàn ńlẹ̀ èèyàn máa wò bẹ́tẹ́n ńlẹ̀ èèyàn máa wò pẹ̀lú wípé bóyá èèyàn ríra rẹ̀ sí ọ̀gá tàbí sí alágbára lórí rẹ̀ irú ìṣe báyìí ọlọ́run ọba ò fẹ́ lọ́dọ̀ wa pàápàá ọmọ ẹ̀dá ènìyàn tó bá jẹ́ onígbàgbọ́ òdodo tó jẹ́ ẹlẹ́sìn Islam ẹ̀sìn Islam ó ń pè wá sójú pọ̀nà ká jẹ́ onítẹríba oníwà rẹ̀lẹ̀ sí gbogbo ẹ̀dá torí pé inú àwọn ìwà tó wà lára ẹ̀sìn Islam ìníwà rẹ̀lẹ̀ ìwà tẹríba tí ọlọ́run ọba tó sì dá gbogbo ẹ̀dá nítorí kí wọ́n lè jẹ́ lẹ́sìn Islam tó fi ìwà tẹríba àti ìwà rẹ̀lẹ̀ táwọn wí yìí sínú nǹkan téèyàn ó ní tí Islam rẹ̀ tí ó fi pé tí ó fi jẹ́ odidi tá a sì fi mọ̀ àyàn ní ẹlẹ́sìn Islam gidi nílé ayé torí pé ẹni tí ń jẹ́ ọkàn gíga tàbí gáàrù kọ̀tọ́ kábà lọ́dọ̀ ọmọ ẹ̀dá ènìyàn kankan pàápàá ẹni tó bá jẹ́ onígbàgbọ́ òdodo tó jẹ́ lẹ́sìn Islam gáàrù ọkàn gíga àgbọ́dọ̀ kẹfín ẹ̀ sí sàkáání ẹ̀ a máa tẹríba nítorí kọ́lọ̀ ń lè máa gbé wa ga sí i tá a bá jẹ́ ní gíga a máa tẹríba nítorí ká lè dẹni àgbéga tá a bá tí ì dẹni àgbéga gangan bá a ṣe ń fẹ́ torí pé ẹni tó bá ń tẹríba ńlọlọ́run máa ń gbé ga ńlọlọ́run máa ń fà lórí sókè ṣùgbọ́n a fi ìwà gàrú ìwà ọkàn gíga ìwà àjọra ẹni lójú pé mi ní ta ní bẹ́ẹ̀nbẹ́ á fi ilẹ̀ nítorí ká má bàa dẹni lẹ̀ẹ́lẹ̀ torí bó ti wulẹ̀ kéèyàn ọ̀gá tó ń lé ayé tí ọba níwá rẹ̀lẹ̀ kó ní tẹríba tó bá jẹ́ ọlọ́kàn gíga tó jẹ́ olùjọra ẹ̀ lójú tí máa ń wo àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹlẹgbẹ́ rẹ̀ yòókù níwò wípé àwọn ẹni yẹpẹrẹ nìyí òun lẹni gíga ń tòun ẹni tí máa ń gbẹ̀yìn irú àwọn báwọn nílé ayé òun ni pé wọ́n dẹni yẹ̀yẹ́ wọ́n dẹni lẹ̀ẹ́lẹ̀ káyìn ni kí ló dé torí pé ìlànà tó ti ọ̀dọ̀ ọlọ́run ọba wa tọ́lọ́run sì fi rán àwọn òjíṣẹ́ rẹ̀ kọ̀ọ̀kan òun ló dá lórí wípé káwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ò ní tẹríba ká ní wá rẹ̀lẹ̀ ká kú ò nídìí motomoto tàbí gáàrù tàbí àfẹ̀mí torí pé irú ọlọ́run ọba nìkan ni kò sí. kílẹ̀ rí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ń sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ kan tó lálàáfíà tó fẹsẹ̀ rinlẹ̀ yìí pé má nakọ̀sọ́t sọ́dákàtù ní máàlì ká máa ṣètọrẹ àánú ká máa ṣe sàráà ká máa tọrẹ nínú owó nínú dúkìá tọ́lọ́run bá jogún fún wa kìí fa àdínkù bá owó kìí kó àdínkù bá dúkìá ẹni bí kò ṣe yí pé
ń máa ń fa kí dúkìá ó máa pọ̀ sí kówó ẹni ó máa lékún sí ni. Ànábì tún wá sún síwájú sallallahu alayhi wa sallam ó ní wa ma sada Allahu abdan bi afwin illa izza. Ọlọ́run ò ní fi kéèyàn ò ní ẹ̀mí àmójúkúò fọ́mọlà kejì tó bá ṣẹ̀ kò ní fi ṣèèyàn lẹ́sọ̀ọ́ nílé ayé àbí kó ní tọ̀hún kó ní yìkú àbí kó ní tọ̀hún kọ́ máa jẹ́ni gíga kọ́ máa yẹ̀yẹ́ láyé kọ́ máa yẹ̀yẹ́ lọ́run àlìkìyàmà. Òjíṣẹ́ Ọlọ́run tó wá ṣàlàyé sallallahu alayhi wa sallam síwájú sí i pé wa ma tawada'a ahadun lillah illa rafa'ahu Allah. Ẹnìkan kò ní tẹríba kó níwà rẹ̀lẹ̀ nítorí tòun Ọlọ́run ọba nílé ayé àfi kóun ó gbé onítọ̀hún ga. Ẹnìkan ò ní nẹ́tẹríba kó níwà rẹ̀lẹ̀ sóníwá sẹ́lẹ̀yìn nílé ayé ń bí àfi kọ́lọ́hún ó gbé ga kọ́lọ́hún ó ṣe lẹ́ni ìyẹ́ ní ẹ̀yẹ nílé ayé àfi kó nítọ̀hún ọmọ ga kọ́ mọ́ lọ́ọ̀lẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ìdí èyí wọ́tọ̀ ń tẹ́tí gbọ́ mi rẹ́ra rẹ̀ ńlẹ̀ nítẹríba má máa jọrẹ́ ẹ lójú ojúlówó ni nítẹríba fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹlẹgbẹ́ rẹ̀ ọjẹ́jòyè ni. Nítẹríba kò ní wá rẹ̀lẹ̀ ó sì jẹ́ bọ̀rọ̀kìnní ẹni tọ́lọ́run ọba tó gbé ipò lé lọ́wọ́ láàrin àwùjọ dákùnrin rẹ̀ ńlẹ̀ nítẹríba. Ọjà àfáà ni ọjẹ́ lè máàmù ni Ọlọ́run fún ọ nímọ̀ ó tún lè sọ ìmọ̀ yẹn àwọn èèyàn wọ́n máa ń rá bàbà fún ọ wọ́n jọrẹ ẹ lójú rẹ́ra rẹ̀ ńlẹ̀ kò nítẹríba fọmọdé àti àgbàlagbà. Ọ̀gá ilé iṣẹ́ lọ jẹ́ ni rẹ́ra rẹ̀ ńlẹ̀ fáwọn tó wà lábẹ́ rẹ̀. Bákan náà ó sì jẹ́ ẹni tó ṣe yí pé a lè pè lórí ẹgbẹ́ ni rẹ́ra rẹ̀ ńlẹ̀ fún àwọn ọmọ àjọ. Baálé ilé kọ́ rẹ́ra ẹ̀ ńlẹ̀ fún ìyàwó ẹ̀ kọ́ mọ́ yìí pé ṣebí ìyàwó mi ni àá máa wọ ọkàn gíga kọ́ á máa wọ ọkàn líle rẹ́ra rẹ̀ ńlẹ̀. Èèyàn kan náà jọ nìyí Ọlọ́run ọba ọ̀fẹ́ ká máa ṣe gàrú síra wa. Tún gbọ́kàn sí i Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ kan tó fẹsẹ̀ rinlẹ̀ tó ń bẹ nínú Sahih Bukhari pé haqqun ala Allah an la yataraffa shay min ad-dunya illa wada'ahu. Dandan ni nínú ìlànà Ọlọ́run ọba pé kí ni ẹ kàn tọ́lọ́ ń dá kò ní máa gbé rẹ̀ ga kọ́ máa gbé rẹ̀ ga kọ́ máa ṣe gàrú kọ́ máa ṣe gàrú. Ẹ̀rí nílé ayé ń bí àfi kọ́ pàpà dẹni ilẹ̀ ẹ̀lẹ̀ àfi kírú ẹni báwọn kọ́ pàpà dẹni yẹ̀yẹ́ kọ́ pàpà dẹni tó ṣe yí pé yọ yẹpẹrẹ kẹ́yìn ni mo ti wulẹ̀ kọ́ ga tó tẹ́lẹ̀tẹ́lẹ̀. wọ́n túmọ̀ sí pé tọ́ ọ bá ríra rẹ lẹ́ni gíga rẹ́ra rẹ ńlẹ̀ tọ́ ọ bá ń ṣèṣe yí pé ẹni gíga ni ọ́ tọ́ wá ń fẹ́ lẹ́yìn ó ṣe gàrú sáwọn èèyàn tó òfin ní tẹríba fóníwá fẹ́ lẹ́yìn ní tí ó gbẹ̀yìn rẹ ni pé ọjà kulẹ̀ ta ni ọjà ọkulẹ̀ Ọlọ́run ni tọ́wọ́ adẹni yẹ̀yẹ́ tọmọ aráyé ọ̀wà máa yín mú sí pé kọ̀tán ebó òní máa ń ṣe gàrú sọ parí báyìí ọlọ́kàn gíga ara rẹ̀ tọkùnrin ọjọ́ lójú tóbi ọjọ́ lójú ọmọdé ọjọ́ lójú ẹgbẹ́ bàbá rẹ̀ gan kọjọ́ lójú. Ìdí èyí ká ṣọ́ra gbogbo ẹni tọkàn gíga bá ń bá jà tí ò ní ìtẹríba kó ṣọ́ra torí pé ìbínú Ọlọ́run ó ń bẹ o Ọlọ́run dákun má bínú sí wa nígbà kọ̀ọ̀kan. Bákan náà ni Ànábì ń sọ nínú súnánù Nàsáì àti súnánù Tìrmísì pé Ọlọ́run ọba yóò ṣàkójọ àwọn ọlọ́kàn gíga tó bá dọjọ́ gbèǹde àlìkìyámà. Wọn ò rí bí ọmọ náà gún èèrà láwòrán ọkùnrin yẹpẹrẹ àti ẹ̀sìn ọ̀wà bò wọ́n bá takùn. Ọlọ́run wà ní káwọn màláíkà máa dà wọ́n lọ sí inú iná pẹ̀lú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ léyìí tó ṣe yí pé iná ọmọ ọ̀rara àti yà ẹni yóò máa jẹ wọ́n nínú iná tí wọ́n lọ kó wọn sí. Èyí tí wọ́n ó sì máa fún wọn mu ní ètùtù àwọn rọ̀kùrọ́kù èyí tí ọ̀dà ètùtù ara àwọn ọmọ náà ìní ọ̀jẹ́ omi burúkú tí wọ́n máa fún wọn mu tí wọ́n sì ní choice wípé àwọn ò mú torí pé bàìtúláàsì wọ́n máa mú ìtọ́jẹ́sán ọlọ́kàn gíga díẹ̀ èlò tó ń gbọ́hùn kó jìnnà sọ́kàn gíga kó nítẹríba. tó ìdí èyí gbogbo àwa tí à ń tẹ́ tí gbọ́ wa abẹ́ Ọlọ́run ọba kó gbé ọkàn gíga
kó gbé ìjìnà sí wa kó fún wa níwà rẹ̀lẹ̀ ìwà àtẹríba fónílé fàlejò fọmọdé àgbàlagbà torí pé eléyìí ni wọ́n fà ká máa jẹ́ níyì níwájú Ọlọ́run láti fi máa jẹ́ níyì níwájú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹlẹgbẹ́ wa. bákan náà káfílẹ̀ jẹ́ni tọ́lọ́wọ́n tẹ́wọ́ gbàbọ̀ rẹ̀ lọ́jọ́ gbèǹde àlìkìyámà káfílẹ̀ jẹ́ni tọ́lọ́wọ́n bá ọ̀kẹ́ nílé ìdẹ̀ra àlìjánná ẹ jẹ́ ká ní tẹríba. bàbá jẹ́ aṣáájú ẹ̀sìn bàbá jẹ́ olówó bàbá jẹ́ gbajúmọ̀ ẹ jẹ́ ká ní tẹríba. èyí ni wọ́n fà kínú Ọlọ́run bá máa dùn sí wa nílé ayé ń bí ni ó sì fa ká máa tún rí gíga gbà lọ́dọ̀ Ọlọ́run nílé ayé ń bí kó tó wá kan ọjọ́ gbèǹde àlìkìyámà tọ́lọ́run ó san ẹ̀san rẹ̀ fún wa lórí wípé a jẹ́ oníwà rẹ̀lẹ̀ onítẹríba. ọba àlekè ọlá ń sọ ní Suratul Isra àyà 37 pé wala tamshi fil ardi maraha má ma rìnrìn ẹ̀yìn lẹ́ńbẹ́ńbẹ́ má ma rìnrìn gàrú lórí ilẹ̀ Ọlọ́run ọba má ẹlòmíì lórí pé Ọlọ́run bò láṣìírí díẹ̀ ọmọ tẹ́lẹ̀ ni nígbà tí ilẹ̀ ó lu ilẹ̀ tó ṣe pé ní ó gbé ọmọ káyìn ẹ̀rí tẹ́lẹ̀ ọmọ gákọ ọmọ tẹ́lẹ̀ ọmọ gákọ ilẹ̀ tó ṣe pé àìmọ̀ iye àwọn èèyàn ló ti gbé mì ìwọ gan yóò gbé ọmọ káyìn ni inú ilẹ̀ tó sùn ilẹ̀ ń tẹ́ gìrìgìrì yẹ̀yẹ́ ni ilẹ̀ ń fi ọ́ ṣe pé ọ̀ ń tẹ̀ mí gìrìgìrì báyìí ọjọ́ kan ń bọ̀ tí wọ́n wà gbé ọ bò sínú òhun dákun máa lọ jẹ́ lórí ilẹ̀ Ọlọ́run ni ìwọ tó ń tẹ́tí gbọ́ mi bọ́ ọlọ́lá bó olówó bó oníyì a máa lọ jẹ́ ni má máa tẹ orílẹ̀ Ọlọ́run bí ìgbà tó ṣe yí pé ìwọ lọ ṣẹ̀dá ẹ̀ bí ìgbà tó ṣe yí pé kò sẹ́lòmíì lórí rẹ̀ ẹ̀dá Ọlọ́run nílẹ̀ máa lọ jẹ́ lórí rẹ̀ bí wọn náà ṣe jẹ́ ẹ̀dá Ọlọ́run. ọba àlekè ọlá ó tún sọ fún wa ní Suratul Qasas àyà 83 pé tilka darul akhirah ẹ̀rọ àlìjánnà tí ń bẹ lálìkìyámà naj'aluha lilladhina la yuriduna uluwan fil ardi àwọn tá a tọ́jú ẹ̀ lẹ́fun tí wọ́n wọnú ẹ̀ ní àlìjánnà wa lọ́jọ́ gbèǹde àlìkìyámà làwọn oníwà rẹ̀lẹ̀ oníwà tútù oníwà pẹ̀lẹ́ tọ́kàn àwọn ọ̀gá nílé ayé tí wọ́n máa ń lọ jẹ́ wọn lórí ilẹ̀ Ọlọ́run tó ti bọ́ lọ́wọ́ ọba bó ṣe kẹ́ wọn tó yálà ó fún wọn nímọ̀ ni fún wọn lówó ni o fún wọn nípò ni o fún wọn lọ́lá ni o wọ́n jọba ni o ẹ̀rí jẹ́ wọn ni bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n è balẹ̀ Ọlọ́run ọba jẹ́ wọ́n è fọwọ́ ọlá gbáwọn èèyàn lójú wọ́n è sì fi dúkìá tọ́lọ́run ọba tó fi ta wọ́n lọ́rẹ kọjá àlà lórí ọmọlàkejì Ọlọ́run ní wal aqibatun lil muttaqin ìgbẹ̀yìn ayọ̀ gbẹ̀yìn eré tí àwọn tí bá ń bẹ̀rù Ọlọ́run ọba lórí ilẹ̀ Ọlọ́run tí wọ́n ń tẹríba ìní ìṣe. bákan náà nínú Sahih Muslim òṣìṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ó ń sọ wípé Ọlọ́run ránṣẹ́ sóhun wípé kó wọ́n sọ fáyàn ọmọ aráyé pé ẹ máa tẹrí yín ba débi wípé ẹnìkan kọ́ mọ́ sí làálé sẹ́nìkejì ẹ̀ kẹ́nì kó sì má kọjá àlà lórí ọmọlàkejì yìí pé bọ́yọ̀ ń jẹ́ nǹkan ọmọlàkejì ìhun yẹn kò jẹ́ nǹkan kan níwájú òun. àpẹẹrẹ táàfin wa mọ̀ pé èèyàn níwà tẹríba oníwà rẹ̀lẹ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ díẹ̀ nínú rẹ̀ ni pé tẹbárẹ́ nìkan tó ṣe yí pé tóun àtàwọn ẹlẹgbẹ́ rẹ̀ tó ń bá ń lọ tàbí wọ́n wà láyè kan kò ní máa ṣèṣe ipò òun lòún ga jù òun lòún gbọ́n jù òun lè yàn pàtàkì jù bí kò ṣe yí pé ẹ̀yìn ni ọ̀fẹ́ máa wà tí ọ̀rọ̀ rárá máa fi rẹ̀ pamọ́ ẹ mọ̀ pé irú ẹni báwọn oníwà rẹ̀lẹ̀ oníwà tẹríba ẹ̀kejì tí àwọn ẹni Ọlọ́run bá dìde láàyè kan tàbí wọ́n fẹ́ jókòó láàyè kan yóò pọ́n wọn lé tàbí wọn ọ̀rá á dìde fún wọn ẹ máa bọ̀ bí wọ́n bá sì dìde yóò sìn wọn ní ti yàtẹ̀ ẹ mọ̀ yìí pé eléyìí oníwà ìrẹ̀lẹ̀ ẹ̀kẹta tí wọ́n bá di pé ẹni tí ò tiẹ̀ tó rárá lọ́jọ́ orí tàbí tí ò tó nípò tí bá ń bọ̀ yóò fọ́ yàyà pàdé ẹ̀ á tún dì mọ́ á kí á tújú ká sí ẹ̀mọ́ yẹn oníwà rẹ̀lẹ̀ bákan náà inú ẹ̀ ní pé àwọn tálíkà àwọn mẹ̀kúnnù wọn ò nígá tí wọn ò nígo a máa jókòó tí wọn ó lè máa bá wọn jẹun pọ̀ ó lè máa bá wọn ṣàwàdà ẹ mọ̀ pé ẹni máa ń kò jọ rẹ̀ lójú Ọlọ́run fún ní ìwà rẹ̀lẹ̀ nínú àpẹẹrẹ díẹ̀ táàmù wá bíi méjì fáwọn aṣáájú rere fún wa Umar ibn Abdul Aziz lápèjúwe kọ́lọ́wọ́n bá kọ́bánikẹ́ kọ́bánigẹ́ nígbà tó wà ní àlífà mùsùlùmí àlejò kan wá bá àlejò yẹn sùn ọ̀dọ̀ rẹ̀ Umar ibn Abdul Aziz tó ajá láṣẹ gbogbo mùsùlùmí kárí ayé ń táìmù yẹn ó ń kọ́ nǹkan pẹ̀lú àtùpà rẹ̀ nígbà tó yá ó rí i pé epo ń tán nínú àtùpà yìí àlejò yẹn sì ń ṣàkíyèsí
àlejò yẹn á fẹ́ dìde láti lọ́ọ́ bá rọ epo sínú àtùpà ọba ní kálejò yóò jókòó ó ní kò sí nínú àpọ́nlé kéèyàn ó máa bẹ àlejò rẹ̀ níṣẹ́ àlejò bá ní jí kí n bọ́ jí ọmọ ọ̀dọ̀ rẹ tó sùn yìí kọ́ lọ bọ́ yanjú àtùpà tí ń kú lọ yìí ọ ṣẹ̀ṣẹ̀ sùn ni mọ́ dìstọ́pù rẹ̀ so ọ ṣẹ̀ṣẹ̀ ń gbádùn òun lọ ni ló ń gangan tó jẹ́ pírẹsidẹ́ǹtì gbogbo mùsùlùmí káyà ayé ń tà mí ẹ lọ́ba dìde ọlọ́yanjú àtùpà ọ̀rọ̀ kò sí ọba tó ń kọ ìwé tí ń kọ́ lọ ọ wá sọ fàlejò rẹ̀ yìí pé mo dìde mo lọ rọ́pò sátùpà mo tọ́jú àtùpà Umaru bin Abdulaziz náà ni mí èmi náà lálásẹ̀ mọ̀ mi ni kí wọ́n á ní iyì mi tó dínkù kí ni iyì mi tó dínkù pẹ̀lú pé èmi mo làtùpà èmi náà mo lọ yanjú àtùpà mi ńgbà tí ń kú lọ so ìwọ náà wò ẹni tọ́já lásẹ̀ tálejò rẹ̀ tó fẹ́ wípé kó wọn bá rọ tó sì ní kó fi ilẹ̀ tó sì yanjú ọ̀rọ̀ ara rẹ̀ fúnra rẹ̀ ìrẹ́rẹ́ ẹni ńlẹ̀ ni ìmọ̀jọ rẹ̀ ẹni lójú lórí bẹ́ẹ̀ tí ò tún jí ọmọ ọ̀dọ́ rẹ̀ tó ní ọ̀sẹ̀sẹ̀ sùn ni mẹ́jẹ̀ ń dìstọ́pù rẹ̀ tó bá sì wọ́n kọ́ ìpá ló fi jí ọmọ ọ̀dọ́ rẹ̀ yẹn wípé òun ìyàwó ló tiẹ̀ sùn wá lọ bá mi yanjú àtùpà yìí wá so ẹ jẹ́ kí arẹ̀rà wa ńlẹ̀ ẹni tó ń rò kó ń ga lónìí tí ń fi ọwọ́ gíga gbá ọmọlàkejì lójú ó lè dẹni lẹ́lẹ̀ lọ́la ọmọlàkejì tó o sì ń rò ìpọ̀ ga jù lọ́hùn ó lè wá ga jù ọ lọ lẹ́yìn wọ́ ọ̀la tó ṣe pé abẹ́ rẹ̀ ni wọ́n gan ó tún wà. bákan náà Abu Huraira ọlọ́run bá níyọnu sí i nígbà tó jẹ́ àmírù ní Madina ní táìmù Marwan òun ni gọ́fìnà Madina tó Munawwara ń gbà yẹn ó dìídì lọ sọ́jà ó sì ragi ìsẹ̀pẹ́ ó sì fàdání láti gbé lọlé fún àwọn aráalé rẹ̀ láti fi dáná oúnjẹ àwọn èèyàn fẹ́ máa gbà lọ́wọ́ rẹ̀ ní ẹ̀fílẹ̀ èmi ẹni mo ní igi tára lé mi ó fi dáná kò jẹ́ kí wọ́n gbà ní kẹ́ni ọwọ́ ọ̀hún so eléyìí láti fi rẹra rẹ̀ lẹ́yìn pé béèyàn bá ga kọ́mọ́rù yìí pé òun ti wá kọjá ẹni tó lè rẹra rẹ̀ ńlẹ̀ táwọn èèyàn náà mọ̀ wípé àwọn ẹ̀dá ọlọ́ọ̀ni tí wọ́n lọ jẹ́ èyí tó ṣe pé wọ́n bá fẹ́ lu ọlá wípé ọlọ́run gbé àwọn ga wọ́n máa lò lọ tí ò ní sẹ́ni tí ó bí wọn bẹ́ẹ̀ dẹ̀ ni kẹ́nìkan sọ pé kò sẹ́ni tí ó bí wọn ẹni tó lè bìyàn wà ìní ọlọ́run subhanahu wa ta'ala kásọ̀ra tọ́lọ́wọ́n bá tó bá ń gbé wa ga kọ́lọ́ mẹ́jà lọ́ọ̀lẹ̀ inú tó lè fa kẹ́dà ọlọ́ọ̀lẹ̀ ńlọ́kàn gíga àti gàrú sọmọlà kejì mọ́tọ́ bá ti ń rẹra rẹ̀ ńlẹ̀ tó jọra rẹ̀ lójú tó ní tẹríba fúniwá fẹ́lẹ́yìn ó tó máa ga sí ni ẹni tí ń jẹ́ àpadà sí ibú kéèyàn lọ́ọ̀lẹ̀ tàbí kéèyàn dẹni yẹ̀yẹ́ kò ní yà sọ́dọ̀ rẹ̀ ọlọ́run aláàánú jùlọ kódàkùn kò jẹ́ kí a ṣoríire níparí lẹ́kítọ̀ yìí inú Ramadana la wà tó ṣe yí pé iṣẹ́ olóore ibẹ̀ àdìpẹ́lẹ́ ẹ̀san rí ni èèyàn máa ń gbà ìyẹn la fi ń ṣe àwọn alásìkí níwọ̀n àbá tàbí púpọ̀ lójú kòkòrò àwọn àjọ tó máa ń gba sàkà tó máa ń ha fáwọn mẹ̀kúnnù ẹ jẹ́ ká try láti lọ náwó sí wọn inú irú wọn ẹni the Elder Consultative Forum tó wà lábẹ́ Supreme Council of Sharia ní Nàìjíríà àpò sakat and sadakati foundation wọn so kí a try láti lọ náwó sàkà wa síbẹ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ First Bank ni wọ́n ń lò nọ́mbà àkáǹtì wọn ní 2021-28-42-32 First Bank account number sakat and sadaka lábẹ́ Supreme Council for Sharia in Nigeria Oyo State Chapter 2021-28-42-32 ní nọ́mbà àkáǹtì wọn ní First Bank ọlọ́run ọba aláàánú jùlọ yóò máa bọ̀kún á sì kí wa yóò sì já sórí rẹ̀ yóò jẹ́ kí àdúrà wọ́ gbà lọ́la la haula wala quwwata illa billahi al-aliyyil azim. Jazakumullahu khairan. Ìdánilẹ́kọ̀ọ́ yìí àfi ọlọ́run àfi ibi ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn tí a jọ gbọ́ ọlọ́run jẹ́ kí ó wúlò fún wa láyé ń bí àti níjọ́ gbèǹde al-qiyama ọ̀rọ̀ ni wọ́n ti bá wa sọ yẹn oníkálukú ní kí ọ̀rẹ́ ìyẹ́ apá rẹ̀ lẹ̀ fáwọn ìyàwó rẹ̀ nínú ilé fáwọn ọmọ rẹ̀ nínú ilé kọ́mọ̀ jẹ́ pé àwọn ọmọ rẹ̀ ọgbọ̀n rẹ̀ oníkálukú ó sì máa sá bígbà tí olóńgbò bá dé tí eku bá ń sá lọ káwọn ọmọọṣẹ́ rẹ̀ mọ́ gbọ́hùn rẹ̀ kọ́mọ̀ jẹ́ pé ojú nìkan ni wọ́n ti máa yìn ọ́ ńgbọ́ bá kú ń bẹ̀ tán òbítíbitì èpè òní wọ́n fi máa sìn ọ́ ẹ̀yin aláṣẹ ẹ̀yin náà ẹ̀rọ ara yín lẹ̀ kò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti darí rí tí ò jẹ́ pé ibi tí wọ́n kángun sí òun náà ni pé wọ́n padà dẹni lẹ́lẹ̀ ntí agbàlérò pẹ̀lú ẹ̀ ni pé wọ́n fàyè lẹ̀ àbí àwọn tí ò fàyè lẹ̀ tẹ́lómi tún padà lo irú ipò èyí tí àwọn náà ti lò lọ oníkálukú ní ọ̀rọ̀ yìí òun ni ó tabá eré afá lọ́dọ̀ àwọn ọmọ kéwù rẹ̀ wọ́n jẹ́ káwọn ọmọ kéwù rẹ̀ wọ́n jẹ́ wọn rí ọ nírìí pé ìwọ gan lọ lọ́hùn rẹ́ra rẹ́ lẹ̀
wà pẹ̀lú wọn bá wọn lò pọ̀ bí Islam gẹ́gẹ́ bí ó ṣe pa wá ní àṣẹ. Ọlọ́run yóò sẹ́yìn bàbá, Ọlọ́run yóò sàn yín lẹ́san rẹ̀, yóò jẹ́ wúlò fún yín àti àwa tí a gbọ́ náà. Ní báyìí ọkàn àwọn ustaz wa Sheikh Abdulrahman Ọlálékan Muhammadul Awwal lórí ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì tí a ń pè ní al-amana, ìgbàfipamọ́. Ọlọ́run bá lékè ọlá ìwà wà tó àhán yín sí ọ̀nà fọ́dọ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Wa'ada man hafidha al-amanata wa ra'aha ajran jazila. Wa tawa'ada man dayya'aha وأعد له عذابا وبيلا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله حثنا على أداء الأمانة وحذرنا من الخيانة صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba. Alhamdulillah. Ọba tó ṣe wípé ó ṣe àdéhùn fún gbogbo ẹ̀dá tí bá máa ń ṣe àmójútó nǹkan gbàfi sọ́wọ́ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tá à ń pè ní àmánà. Ẹni tí bá máa ń sọ tí ń mójútó dáadáa, Ọlọ́run ọba ṣe àdéhùn pé àlùjánnà onídẹ̀ra, ẹ̀san tó tóbi, ẹ̀san tó pọ̀ yóò máa jẹ́ tonítàn. Nídàkejì ẹ̀wẹ̀, ẹni tó bá jẹ́ oníjàmbá níbi tí a kó sí i lọ́wọ́, níbi ìgbà fipamọ́ bàbá ń tọ́jú rẹ̀, ẹ̀ ń bá jàǹbá rẹ̀ tọ́ra láre, Ọlọ́run bá ṣe àdéhùn ìyà tó lówúra fún onítọ̀hún. Ajẹ́rìí pé Ọlọ́run ọba tá à ń sìn lánàá lónìí, alọ́ba tá à máa sìn títí láéláé, ọ̀kan ṣoṣo lọ́lọ́run, iná lọ́ba Allah. Bákan náà àgbà tọkàntọkàn ajẹ́rìí òdodo pé Ànábì wa Muhammad ẹrú sìn Ọlọ́run ọba ní í ṣe, òjíṣẹ́ Ọlọ́run ọba sì ní pẹ̀lú. Ó ṣe ẹnìkọ̀ọ̀kan wa lójú ọ̀yìn lórí ká jẹ́ àmínú, ẹ̀ńtà lè dára dé dọkàn dé. Bákan náà ó tún wá wa níṣọ́ra kó omi jíjẹ́ oníjàmbá ènìyàn. Tó bá rí bẹ́ẹ̀, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ lè tọ́pọ̀ fún aṣíwájú wa náà Ànábì wa Muhammad àtàwọn sọ̀hábì rẹ̀ tá à ń pè ní ẹmẹ̀wà, àwọn tàbíùn tí è dórí ẹnì kọ̀ọ̀kan wa náà. Ọlọ́run kẹ́ gbogbo wa lápapọ̀. Àmín. Gẹ́gẹ́ bí atọ́kùn bí wọ́n ṣe sọ, kọ́lọ́n kó bá ní ṣe àlékún ìmọ̀ àti ọgbọ́n àti làákàyè wọn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ti ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-amana. Amana bí àwọn àfáà bí wọ́n ṣe sọ nípa ohun tí ń jẹ́ bẹ́ẹ̀. Àfáà wa al-Kafawi nínú tírà àwọn tí wọ́n ń pè ní al-Kulliyat, ìgbà tí wọ́n ń sọ nípa tí ń jẹ́ amana, wọ́n ní kullu ma yu'tamanu alayhi al-insan min amwalin wa asrar. Wọ́n ní tí ń jẹ́ bẹ́ẹ̀, ó ní gbogbo nǹkan gbà fi pamọ́, wọ́n fọkàn balẹ̀ lórí rẹ̀ ní a fi sọ pé ìwọ ni kó máa kówó ẹgbẹ́, ìwọ ni kó máa kó dání. Má wàá lẹ̀dí àpò pọ̀ ìwọ akákò àti akọ̀wé tẹ́ wàá lọ jí owó ẹgbẹ́ tẹ́ lọ yà láàrin ara yín. Bọ́ ọ bá ti ṣe bẹ́ẹ̀, ò ní àmánà nù. Wa asrar, bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àṣírí ètí à ń fi sí ni lọ́wọ́. Irú ọ̀rọ̀ bá ń kọ wá lu síta. Inna sirra idha jawaza al-ithnayni, níta pè láṣìírí tó bá ti dé pé tí méjì mẹ́ta tí wọ́n bá ti lè ń gbọ́, eléyìí ti kúrò ní àṣírí nù. Àáfàá wa sọ pé ní ti ń jẹ́ àmánà wọn nínú. Àtúndínú àwọn àáfàá náà tí wọ́n sọ wípé ohun tí ń jẹ́ àmánà khuluqun thabitun fi nafsi ya'ifu bihi al-insanu amma laysa lahu bihi haqqun. Wọ́n ní tí ń jẹ́ àmánà, ó ní ìwà kan tó ṣe wípé a máa wà nínú ẹ̀mí ọmọnìyàn. Láti pàṣẹ ìwà tó dára yìí, ọmọnìyàn yóò lè kóra rẹ̀ níjànú, yóò lè gbé ojú ara rẹ̀ kó nbí tó ṣe wípé kò lẹ́tọ̀ọ́ sí, kìí ṣe àlákì rẹ̀, kìí ṣẹ̀tọ́ rẹ̀ ní dúkìá ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
àwọn àfáà tún sọ ọ̀rọ̀ míì lórí tí ń jẹ́ àmánà yẹn ni pé ṣókè tí ń jẹ́ àmánà lọ́dọ̀ tí a nílẹ̀ Yorùbá òun náà ni nǹkan tí a bá ní tọ̀ nǹkan báyìí o bàbá ń tọ́jú rẹ̀ bá ń mú dání tá bá ń sọ nípa àmánà àpò kan ni tàbí agbọ́nrin kan ni léyìí tó ṣe wípé ó jìnnà àkóónú rẹ̀ ọpọlọ rẹpẹtẹ àkórí tí ń jẹ́ ẹ̀sìn lódìndí àmánà ni yẹn ni wípé ìrun wa èyí tá ń kírun àmánà ni tá bá pè ní àmánà yẹn ni pé a gbọ́dọ̀ jẹ́ ọ́ ráre a gbọ́dọ̀ kírun kọ̀ọ̀kan lásìkò rẹ̀ bóyá wọ́n tó jẹ́ gómìnà àbíra tó tiẹ̀ jẹ́ aláṣẹ ààrẹ orílẹ̀-èdè àbí alága ìpínlẹ̀ bóyá ló mọ̀ wípé àwọn apò tó dì mú àyè àmánà ni bóyá ló mọ̀ wípé ọlọ́run bó tiẹ̀ bí ọ́ léèrè nípa ẹnì kọ̀ọ̀kan nínú àwa tá à ń bẹ nípínlẹ̀ lábẹ́ rẹ tàbí ẹnì kọ̀ọ̀kan nínú gbogbo àwa tó ṣe wípé à ń bẹ lọ́rọ̀ rẹ tó jẹ́ bí olórí orílẹ̀-èdè aláṣẹ àgbà yányá ọlọ́run béèrè nípa ẹnì kọ̀ọ̀kan lọ́wọ́ rẹ ǹjẹ́ bóyá o tiẹ̀ dágunlá lórí àwọn tó ṣe wípé òun ṣe ìjọba lé lórí tó o bá ti dágunlá tó ní bí a bá lè kú wọn ó kú bí a bá lè sẹ̀mí wọn ó sẹ̀mí ọ̀làmánà nu ó ti ra láre nu ká tó máa lọ síbi àwọn tí àmánà tó kó sínú ẹ jẹ́ ká lọ sínú alukurani alápọ̀nlé káwo súnà Ànábì wa Muhammad káwo ntọ́lọ́wọ́n bá sọ nípa pàtàkì àmánà. àyà alákọ̀ọ́kọ́ a rí nínú suratu an-Nisa ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run ní inna Allaha ya'murukum an tu'addul amanata ila ahliha wa idha hakamtum bayna an-nasi an tahkumu bil 'adl ọlọ́run ní dájúdájú òun ọlọ́run fúnra òun lòun pa wá láṣẹ o àwọn gbàfisọ́wọ́ tí ń bẹ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ní ẹ fún ẹni tó ní padà dá padà owó lọ yá ni mama ṣe àdúrà pé tàbí mama sọ àṣà Yorùbá àjẹgbẹ́mì ó ní ti kàlòkàlò owó eléyìí ó ti dọ́wọ́ mi ná wọ́n ti tẹ̀sùbá àbọ̀ àfáà lọ́wọ́ ó kú bá bẹ́ẹ̀ ní tí ó wà á bọ́ dákan bọ̀ bá ń ṣe báwọn ò ní àmánà nu ò ṣe é dáyàdé ò ṣe é fọkànbalẹ̀ lé lórí. àní ọlọ́run bá subhanahu wa ta'ala ìgbà tó lọ́n ti ẹyin àwọn ọmọ àlùjánà àwọn tí wọ́n jẹ́ ẹrúsìn ọlọ́run bá tòótọ́ ìgbà tí yìn wọ́n lára ń tí yìn wọ́n ni pé walladhina hum li amanatihim wa 'adihim ra'un aláwọn tí wọ́n wọ àlùjánà onídẹ̀ra àwọn tí wọ́n jẹ́ ẹrúsìn ọlọ́run bá tòótọ́ ní làwọn tó ṣe wípé àwọn nǹkan gbàfisọ́wọ́ bàbá ń tọ́jú rẹ̀ tí ń bẹ lọ́wọ́ wọn àwọn táwí yìí ti dórí àdéhùn rọ̀ọ̀hún wọ́n jẹ́ ní ti máa ń sọ wọ́n jẹ́ ní ti máa ń dé àárí eléyìí nínú suratul mu'minun bákan náà nínú suratul al-ma'arij mu'minun ayé ẹlẹ́ẹ̀kẹjọ láti rí ayé ìkan náà nínú suratul ma'arij ayé ẹlẹ́ẹ̀kejìlélọ́gbọ̀n àárí nínú rẹ̀ àwọn àyà míì náà tún wà ṣùgbọ́n náà àwọn hadith ìkíní àárí nínú súnánù Abi Dawud àti súnánù Tirmidhi wọ́n gbà wá látọ̀dọ̀ Abu Hurairah ọlọ́run bá ní yọ́nú sí i ó ní òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ pé addil amanata ila mani itamanaka wala takhun man khanaka anábìlẹ̀ ń bá fi nǹkan sí ọ lọ́wọ́ lọ́ọ́ fẹ́ tó ní nǹkan rẹ̀ padà owó ni a kó sí ọ lọ́wọ́ ni lọ́ọ́ dá padà fẹ́ tó lówó àbó tí ẹ̀ yáwó lọ́wọ́ èèyàn ni àbọ̀rọ̀ àṣírí kan ìní a fi sí ọ lọ́wọ́ májì ó lo síta wala takhun man khanaka ẹ̀ ń bá wá jàǹbá rẹ̀ ìwọ náà má jàǹbá rẹ̀ padà àwọn ló bókú kà nílẹ̀ ọ̀tẹ̀ mọ́lẹ̀ ìka ti di méjì nu ẹ̀ ń bá jàǹbá rẹ̀ ìwọ má ṣe jàǹbá rẹ̀ mọ́. àdìfí míì tí ń tó fi kún kótó dùpá wàá lọ sí abala míì ó ní àdìsí tí wọ́n gbà wá látọ̀dọ̀ Abdullahi ibn Abbas kọ́lọ̀ ọba kí ó bá ní yọ́nú sí i ó ń sọnù àdìfí náà pé akhbarani Abu Sufyan ó ní Abu Sufyan kọ́lọ̀ ń bá ní yọ́nú sí òun náà
bó tilẹ̀ pé nígbà tí wọ́n ń sọ̀rọ̀ yìí Abu Sufyan ò tí ì ṣe Islam so ìgbà tí ìlú Mẹ́kà tó gbóná máwọn Madina tó ẹ̀yọ́ àlọ́ sílẹ̀ Habasha bí nígbà débẹ̀ wọ́n tún rán ikọ̀ àwọn kèfèrí tẹ̀lé wọn pé ẹ má jẹ́ wọn ó dúró ń bẹ̀ ẹ lé wọn padà nígbà wá dọ́dọ̀ ọba Hirakla qala lahu Abu Sufyan ọwà ń sọ fún ó ní sa'altuka madha ya'murukum ọba yìí ń sọ fún Abu Sufyan wípé mo bí ọ léèrè lẹ́ẹ̀kan ẹni tó pè ní màmá ẹni tó pè lójúṣe Ọlọ́run sa'altuka madha ya'murukum mo bí ọ léèrè wípé irú àṣẹ wo gangan ìní ń pa yín èsì tó fún mi tó o bá gbàgbé nínú ẹ̀ ni pé adnahu ya'muru bis-salah ó ń pa yín láṣẹ kẹ́ máa kírun ó ń pa yín láṣẹ sídíkù kẹ́ máa sọ òdodo ó ń pa yín láṣẹ al-ifaf kẹ́ jẹ́ tí ó kóra yín níjànú wal-wafa'i bil-'ahdi ó ń pa yín láṣẹ kẹ́ jẹ́ tí ó máa pé àdéhùn wa ada'il amanati bákan náà ó sì ń pa yín láṣẹ pé àwọn tí wọ́n bá fi sí yín lọ́wọ́ gẹ́gẹ́ bí nǹkan àmánà kẹ́rì wípé ẹ̀ ń dá padà tẹ́ni tó nílò rẹ̀ tó bá ti nílò rẹ̀ tó bá ti tásìkò tó fẹ́ gbà á. Hiraklu wá sọ fún wípé hadhihi sífàtù nabiyyin àwọn ń tọ́ kàálẹ̀ ìròyìn ànẹ́bí ọlọ́run kanu nínú àwọn ànẹ́bí ọlọ́run yẹn ni pé tí bá ń pa yín láti ẹrú nǹkan báwọn ànẹ́bí ọlọ́run ọba òun lélẹ́yìn. àdìfì yìí a rí nínú Bukhari bákan náà a rí nínú Muslim. kótó di pa lọ síbi àwọn èrè tá a lè rí níbi ká jẹ́ ẹni tó ṣe ẹni tí a lè gbára lé ẹni tí a lè fọkàn tán kótó di pa lọ síbẹ̀ ẹ jẹ́ a lọ síbi àwọn tí àmánà ìgangan tó kọ́ ọ́nú. lára àwọn nǹkan tó kọ́ ọ́nú ìjọsìn lódìndí tàbí àlámọ̀rí ẹ̀sìn gbogbo ntọ́lọ́wọ́n bá tó pa wá láṣẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn àmánà ni ó a gbọ́dọ̀ ra láre o bàbá ti ra láre àbùkù la bá ń bẹ̀ níwájú Ọlọ́run. látòrí ìrun wákàtí 5 à ń láti mójútó a máa kí tó ń ti májẹ̀mú àtàwọn orígun rẹ̀ a rí pé ńgbà t'Ọlọ́run bá tí ó pa wá láṣẹ ìrun àkímù sọ̀láàtì ìlọ́lọ́run bá wí kò sọ pé àdú sọ̀láàtà kò sọ wípé ìfàálù sọ̀láàtà yẹn ni pé gbogbo ń tó bá jẹ́ orígun májẹ̀mú àwọn ń tó jẹ́ dandan tí lórí mustahabat ó gbọ́dọ̀ pé sórí àwọn ọ̀run wa táǹkì tábàrí gbogbo àwọn nǹkan yìí ń bẹ ìgbà náà la tó pé àmánà ti ń bẹ ń bi ọ̀run. àmọ́ bóyá àwọn ọ̀run tọ́pọ̀lọpọ̀ máa ń fi ń ráre torí ìrun tó bá ti fi ráre ìrun náà máa ṣépè fún yàn yóò ní dayya'aka Allahu kama dayya'tani bó o sì rán láre kọ́lọ̀ bó o sì rọ̀ láre náà bákan náà. bí èpè tí ìrun ṣẹ́ fọ́pọ̀lọpọ̀ bóyá ń lọ̀rọ̀ rẹ̀ ń ló fi polúkú mọ́ṣú tí ò fi níyànjú kọ́lọ̀ ń kọ́ sànú wa ó yá padà síbi àmánà èyí tó yẹ kó o pé fúnrun kó o kírun lásìkò rẹ̀ tó ń ti májẹ̀mú rẹ̀. lára ẹ̀ bákan náà ó ní zaka lára àmánà òun lélẹ́yìn náà wá o lára ntọ́lọ́wọ́n ọba tí ó bí á léèrè nù o ẹ̀rí pa àwọn bàbá wa níparí ọ̀rọ̀ wọn sọ nípa àwọn ibi tá a lè fi zaka sí òkun èékùn kó ná ọmọ mọ̀nà àwọ̀ ọmọ bóyá o ti tó zaka yọ àbó ò tí ì tó yọ ṣùgbọ́n wà má ala rasuli illa al-balag tí a ní káka sọ fún ọ pé tọ̀ ọba ti tó zaka yọ ọmọ bó ṣe yọ wàá bá àwọn bàbá wa lókè kòtò wọ́n ṣàlàyé bó ṣe yẹ kọ́ ọ yọ wọ́n ṣàlàyé rẹ̀ fún ọ àwọn àfáà àti ẹ̀ bá tó súnmọ́ tó tún mà tó lè dára dé tí wọn ò ní parọ́ fún ọ lọ bá wọn lórí ọ̀rọ̀ zaka. ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mi yóò máa tanra rẹ̀ jẹ ẹlòmíì ò sì tanra rẹ̀ jẹ ọ̀rọ̀ ní òye ẹrú ọlọ́nkan obìnrin léèrè nígbà mo sọ nípa zaka ó wá ní òun mà ní màmá kan zaka àti ẹ̀ tí máa yọ tí wọn máa bí sí máa ń yọ ó ní yọ kàn ráhùn yàn ní Mẹ́kà ni ó lè níyàn 10 ó lè níyàn 20 ní Mẹ́kà àmọ́ ní ọlọ́run ò ní bí léèrè pé kí ni òjò ọ̀rán lámarin ní Mẹ́kà kí ló dé tó fi yọ zaka ọlọ́run ọba ó bi léèrè láti ìgbà náà ẹrú ọlọ́run náà obìnrin ni ọlọ́run bá ní sàlékún dáadáa rẹ̀ ni ló ti máa ń yọ zaka àìmọye àwọn zaka gan ló ti dọ́wọ́ mi tí mo bá wọn kó fún àwọn èèyàn bí àwọn ò tiẹ̀ sí ní ilẹ̀ yìí níta fẹ́ fàyọ̀ ni wípé zaka tí a ní ká máa yọ náà àmánà ló náà tó jẹ́ tí dórí àwẹ̀ Ramadan ìta ń gbà yìí àmánà ni ọba wù ọ gbáre ọba sì wù ọmọ gbáre ṣùgbọ́n kọ́ ọ gbáre eléyàn ni ó jẹ́ oore fẹ́mi àti ẹ níwájú Ọlọ́run àti láyé àti lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmù. bákan náà àjì tí a ní ká ṣe
òun náà bákan náà àmánà ni tó bá lágbára àti ṣe tó lọ ṣe tó ọ̀rọ̀ tí Umaru sọ nípa rẹ̀ ìwọ náà ti mọ̀ àwọn muharramat ntọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ ká jìnà sí tó bá jìnà sí àmánà ni tó bá jìnà sí bó ṣe ń rọ́lu abala ọtí bẹ́ẹ̀ lọ ń rọ́lu abala sìnà ọ̀ndọ̀ yá àǹtí ń jẹ́ àmánà nù. lásìkò tá a wà yìí nílé ẹ̀kọ́ àfikọ́ lọ́wọ́ bá kọ́mọ̀ tiẹ̀ wá sànù wa ni kò sí àmánà mọ́ o níbi ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ o níbi ọ̀rọ̀ òwe o kò sí àmánà mọ́ o. sàmánà wa ń bẹ àwọn ọmọ tí wọ́n ń bẹ ní secondary school tí wọ́n wà ní JSS 3 tí wọ́n fẹ́ lọ sí SS1 ẹ sì ti ń kọ́ wọn ní tí ò da láti bẹ̀ lọ. ọmọ mi kan wálé wọn ní káwọn gbowó àlejò wa wọn ní wọ àlejò bò pé àwọn tí wọ́n ń bọ̀ wá inspect àwọn mo níbi ìdánwò àwọn invigilator ẹ̀ sì ń lálejò àlejò bò mo ní owó bọ̀nú làwọn olùkọ́ yín fẹ́ máa dọ́gbọ́n gba ẹ̀yọ́ àjẹ́ abẹ́rù Ọlọ́run àmánà àwọn ti fẹ́ kó bá wọn mọ̀ láti kékeré àti fẹ́ fi tí ọ̀dá àti fẹ́ máa fi mọ̀ wọ́n ẹ̀jẹ̀ abẹ́rù Ọlọ́run bá o so àmánà òlélẹ́yìn náà ń ló tún jẹ́ o àwọn ọmọ tó ń kọ́ lẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ ǹjẹ́ o ṣe ojúṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ bí ǹjẹ́ o kọ́ alẹ́kọ̀ọ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ o kọ́ alẹ́kọ̀ọ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ojú iṣẹ́ gidi ẹ̀ ń bá fẹ́ kọ́ máa rí ọ lẹ́kọ̀ọ́ ní pọ́búlíkì sùkúù lọ́dọ̀ ìjọba àfi kọ́ ọ máa sanwó lẹ́sìnì bí bẹ́ẹ̀ bá kọ́ ògbóǹtọ́ ẹ̀ wọ́n kọ́ wọn lójú sẹ́wọ̀n ò ní kọ́ wọn o níbi lẹ́sìn lọ́mọ́ ó ti rí ẹni tí ò bá sì ṣe lẹ́sìnì so gbogbo ẹ̀kọ́ tí nínú ìdánwò ọlọ́mọdé ọjà. ó tún wá lè débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ láwọn sùkúù ìjọba owó lẹ́sìn ní à ń mójútó ọba àmọ́ ṣe lẹ́sìn ṣùgbọ́n owó lẹ́sìn ní sásán àmọ́ náà gbogbo eléyìí ẹja bẹ̀rù Ọlọ́run ó béèrè ẹ̀ lọ́wọ́ alálùkìámà ẹsẹ̀ wo ò ní yí bẹ́ lójú kan náà tá a bá wà lọ́jọ́ àlùkìámà tí wọ́n fi gbé alẹ́ rè nípa nǹkan mẹ́rin láàrẹ̀ owó tó kójọ níbo ló ti rí níbo ló sì ná sí ẹ̀já bẹ̀rẹ̀ Ọlọ́run bá ìrẹ́tọ̀ jẹ́ òṣìṣẹ́ ìjọba àmánà ní sẹ́wọ̀n ó ní ìyàgò tí ìjọba ní kò dé ọ̀pọ̀lọpọ̀ yìí ṣiṣẹ́ ghost workers lọ́pọ̀ jù nínú àwọn òṣìṣẹ́ èyí tíjọba ń kó káàkiri ẹlòmíì signature ọ̀sẹ̀ kan ọjọ́ kan ni ó ti sáálẹ̀ ẹ kàn máa dé ọ́fíìsì ẹ̀ níbà wọ́n lọ jáde wọ́n tún máa wá bọ́ra wọn láṣìírí lórí tí ọ̀dà ẹ̀já bẹ̀rẹ̀ Ọlọ́run bá ìrí àfáà náà tí a ní kọ́ ọkọ máa ń lè kéw wọ́n rí i pé fàṣọ ààrẹ dá lóde ọlágbèkalẹ̀ ìdí nìtí wọn fi á ká àwọn ọmọ sí ọlọ́dọ̀ dípò kó o fi kéw àwọn ọmọ ọkọ wọn ní kéw ọkàn ńlọ àwọn ọmọ wọn ń kiri fùfú káàkiri wọn kàn ń kiri ẹ̀bá káàkiri igi ìsẹ̀pẹ́ ni wọn kàn ń sá káàkiri aláǹgbá ni wọn wá káàkiri tí wọn ń lẹ́kọ̀ọ́ mọ́ káàkiri bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ yìí àmánà ni wọn jẹ́ Ọlọ́run bó béèrè nípa wọn lọ́wọ́ rẹ tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmẹ́ wasirru alladhi baynaka wa bayna gayrika wa bayna akhik ọ̀rọ̀ àṣírí tí ń bẹ láàrin ìwọ àtọmọ ìyá rẹ ọ wá fọ̀rọ̀ sí ọ lọ́wọ́ ó ní ọmọ tuta ìwọ náà sì lò ní tuta bó ṣe lọ tán ló ti pè ìyàwó rẹ aráalé rẹ àbọ̀ ọgbọ́n tó wí ọ láṣìírí ọ lámàánà ẹni tí ọba ti lámàánà ọ lẹ́sìn bí Imam Ahmadu bí wọ́n ṣe wí kọ́nà ọba kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa owó tí wọ́n kó sí ọ lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alaihi wasallam kìí ṣe bàbá àti ìyá rẹ̀ lọ́sọ ní àmì náà látàrí àwọn ìwà ẹ̀ńtà lè faradé ẹ̀ńtà lè nígbọ̀kànlé tá a lè sùn tá a lè fẹ̀mí fàyà balẹ̀ lé lórí látàrí pé lára ànábì ènìyàn máa fi sọ ní àmì náà bàbá rẹ̀ Abdul Mutalibi ó mà kọ́lọ́mà sọ ní àmì náà látàrí ìwà tó dáa èyí tí a ń rí lára ànábì wa Muhammad ènìyàn fi sọ ní àmín ìwọ náà wàá gbìyànjú ìwà lọ́lọ́run fi ròyìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwa tá a jẹ́ mùsùlùmí ló yẹ ká níwà tí ó dáa ju torí pé ànábì tí a nìkan lọ́lọ́run bá fi ìwà ńlẹ̀ ròyìn ní ti ká sì bẹ̀rù Ọlọ́run bẹ̀rù Ọlọ́run tá ànábì ní ti ká kírun ní ti ká gbàwẹ̀ ò sí kankan bẹ́ẹ̀ bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ń ti bẹ́ẹ̀ náà ànábì a máa jí lóru tí wọ́n yan nẹ́fìlà tẹ́sí ó tóbi Ọlọ́run ò fi rún kí ó fi ròyìn rẹ̀ wa innaka la'ala khuluqin azim ìwà tó dáhùn lọ́lọ́run bá fi ròyìn ànábì wa Muhammad ìrẹ́tọ̀ di adájọ́ sóòsì ń dá ẹjọ́ sóòsì ń darí bá náà ẹ̀ńtọ́ pààyàn èsì tó túlẹ̀ náà ẹni wọ́n máa lọ àṣẹ ti wá látòkè lámàá náà ń bi ẹjọ́ ètò ń dá ẹ̀dákun ẹ̀jẹ̀ abẹ́rẹ́ Ọlọ́run bá ìwọ bàbá baálé lọ́dẹ̀dẹ̀ rẹ lórí ìyàwó lórí àwọn ọmọ gbogbo àwọn ọmọ pátápátá àmánà ni ẹjẹ́ ìrẹ́ ìyàwó lé abẹ́rẹ́ tó fi ń ṣe sí náà àmánà ni ó ní ọ̀yọ́ mítà lójú tiẹ̀ ni o ti yọ mítà o Ọlọ́run ọba tó fi ibẹ̀ tó jẹ́ kọ̀kọ̀ tí ń bẹ lábẹ́ rẹ
ọlọ́run mọ̀ wípé ọyọ̀ mẹ́ta o tá a bá lè gbìyànjú tá a wá jẹ́ àmínú àlè sọ́tán àwọn àǹfààní wo ni ó máa jẹ́ tiwa ìkíni ẹni tó bá jẹ́ ní ìfọkàntán gbogbo yẹn pátápátá ni ó fẹ́ máa bá ṣe gbogbo yẹn pátápátá ni ó fẹ́ máa bá lò lára náà bákan náà ẹ̀ ń bá jẹ́ al-amin ọlọ́run bó nífẹ̀ẹ́ rẹ̀ òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alaihi wasallam yóò nífẹ̀ẹ́ onítọ̀ lára àwọn àǹfààní tí mẹ́mẹ́ ni pé èyí tó tóbi jùlọ nínú àwọn ìròyìn èyí tọ́lọ́run bá fi ròyìn àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo òní sífàtul àmánà lára ìròyìn tọ́lọ́run bá tó fi ròyìn wọn nù. nínú ẹ̀ náà tó ni wípé mujtama'un tafshu fi'il amanatu mujtama'un tafshu fi'il barakatu wal khair gbogbo àwùjọ pátápátá táwọn èèyàn tí wọ́n bá ti ń fi ẹ̀mí àmánà tí wọ́n fi ń bára wọn lò ń bẹ́ẹ̀ irú àwùjọ báwọn ìbùkún ọlọ́run oore bẹ́ẹ̀ yóò máa pọ̀ sí oore wọn ìfọkànbalẹ̀ yóò máa wà nínú irú ìlú báwọn. nínú ẹ̀ náà tó ni wípé n tá a pè ní àmánà yìí ọlọ́run fi ṣe àdánwò fún gbogbo ẹ̀dá ní gbogbo ntíjọ́ ọmọnìyàn ọlọ́run fi dá wò ní sọ́wọ́ àfẹ́lì àbótí ẹ̀wà pàṣẹ kí ni tó fẹ́ rò wájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà. àmánà ẹni tí ó bá ní kò tí ì pè ní ìmánì ìsìláàmù rẹ̀ ò tí ì rẹ́sẹ̀ wálẹ̀ lọ́wọ́ parí àdìfì kan àfáwà Ibn Jarir Tabari àwọn ní àgbà àdìfì yẹn wá látọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud kọ́lọ̀nkọ́ba níyọ́nù sí kó o lè bá a má pàtàkì ewu tí ń bẹ níbi ìmọ̀ra àmánà mímọ̀ra láre. wọ́n ní al-qatlu fi sabilillah kéèyàn jagun sójú ọ̀nà Ọlọ́run Ọba yukaffiru dhunuba kullaha gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹni kéèyàn jagun sójú ọ̀nà Ọlọ́run Ọba ńlọlọ́run lè wò tí ẹ̀ ha gbogbo ẹ̀ṣẹ̀ tí ẹ̀ ha dànù illa al-amanata àfọwọ́ tí wọ́n bá kó sí ọ lọ́wọ́ àbí nǹkan oníkan tó gbà tó ọ̀dá padà irú ẹni báwọn tó bá dijọ́ gbìndà àlùkìyàmà ẹrú báwọn ó mú lọ síwájú ọlọ́run nígbà tí a bá mú déwájú ọlọ́run ọlọ́run ní yorùbá ẹrú mi adil àmánà tí mẹ́lọ́ rẹ ń yá dá padà yóò ní ìrẹ́ ọlọ́run ọba anna arudduha ya rabbi wa qad dhahabati dunya yá àti ilé ayé mà bó mo sì fẹ́ dá padà ọlọ́run wí lẹ́ẹ̀mẹ́ta mo bá dé lẹ́ẹ̀kẹta mi tọ́ ẹ̀yin màláíkà ẹ mú lọ sínú náà háwíyà ẹjọ́ lọ mú àmánà kọ́ lọ mú wa ń bẹ̀ lónìí ọba sì kó nínú náà yóò kó bẹ́ẹ̀ yóò máa lọ tí èdè sálẹ̀ nínú náà yóò wá rí àmánà owó olówó tó gbà tó gbẹ́sẹ̀ lé nǹkan oníǹkan tó yá tó dá padà yóò rí kàháyà tì á bó ṣe gbà níjọ́ gangan nígbà tí mẹ́lẹ̀ ayé òní yóò ṣe rí yóò wá gbé sórí èjìká rẹ̀ yóò máa gbé bọ̀ hatta idha wasala ila shafiri jahannam nígbà bá débi etí bèbè ẹnu náà báyìí àmánà yóò wá jábọ́ lọ́rẹ̀ òun náà wà jábọ́ tẹ̀lé yóò máa wà abadal abidin tí ibi títí ẹ̀ tí ó sá ta sínú yóò sá máa wà yóò máa wà ibẹ̀ ni yóò ti máa jẹ́ nínú náà tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ẹ dákun ẹ̀jẹ̀ abẹ́rẹ́ ọlọ́run bá àmánà ọlọ́run sẹ́ni kọ̀ọ̀kan wá lámìínú o ọlọ́run ṣe wá lámìínú o wọ́n tẹ̀ lámìínú ti kú nù kánò wọ́n ló ti kú nù kánò tó kọ́lọ́n kọ́ wá sànù wa ni lára tí ń dà wá láàmú jù lórílẹ̀‐èdè yìí ó ní sífàtàl àmánà kò sí má bí Udhaifa bun Yaman bánabi ṣe àlàyé fún nígbà tí òpin ayé ti bá ń bọ̀ kò ní í sàmánà mọ́ ẹni tẹ́ rò pa mìínú ni kò sí nǹkan kan lára rẹ̀ ò sí mbẹ̀ kámẹ́sẹ̀ wàá sọ àmánà ọlọ́run bá kó sànù wa o orílẹ̀-èdè wa ọlọ́run bá ní dá padà o àlùbáríkà bẹ ọlọ́run bá ní dá padà o sẹ́ni kan wá lórí láyé àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. jazakumullahu khairan ọlọ́run bá wa san àwọn ustaasu wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀san rẹ̀ àti ìdánilẹ́kọ̀ọ́ àkọ́kọ́ àti ìdánilẹ́kọ̀ọ́ èkejì kò sí èyí tí èmi àti ẹ tí àwa bùkátà sí níbẹ̀ pàápàá jùlọ nínú oṣù alápọ̀nlé oṣù ìkẹ́ oṣù àánú èyí tí a wà níbẹ̀ yìí àwa bùkátà sí ìdánilẹ́kọ̀ọ́ kìíní àti kejì ká jẹ́ onítẹ̀rí láìní mọ́ sọ di dúkìá tiẹ̀ mọ́ sọ di ìjẹ tiẹ̀ tí wọ́n wà nù aláìní ọláǹfààní àti mú bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀ òun ni ó gbẹ́sẹ̀ lé ẹ̀jẹ̀ abẹ́rù ọba tí ń jẹ́ Allah ètò yín ètò wa Nurul Islam òun náà ni ètò yìí ètò tí a pínyàmá rẹ̀ ní ìrántí mọ̀mọ́ wa Alhaja Elizabeth ilé Babátúndé ilé Gomboro Àbọ̀rẹ́rìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wa níbí yìí pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ètò yìí lẹ́yìn wákàtí kan òun ni a ti ní àǹfààní láti máa gbọ́ kétékété lórí ẹ̀rọ ayélujára tí a bá ti lọ síbi tí wọ́n máa ń sọ fún wa yẹn Nurul Islam Ibadan sport.com a rí níbẹ̀ lórí Facebook wa a rí níbẹ̀ lórí YouTube wa a rí níbẹ̀ àwọn èèyàn ti ń try láti pè wọ ilé láti béèrè àwọn ìbéèrè nínú àwọn nǹkan wa yìí kọ́lọ́mọba àlekíọ́lá bá wa san yín lẹ́san rẹ̀ ẹ̀rọ tí ẹ máa pè sí ó ní
08071391132. Naam. Naam. Wa alaikum salam wa rahmatullahi ti wọlé o kí ni ìbéèrè yín. Allahumma amin. Salam Muhammadu al-Awwal. Naam. Kí ni ìbéèrè yín? Naam. Ẹni tí bàbá tó bí ọmọ tó pọ̀ dáadáa. Naam. Tó wá fún ìkan nínú àwọn ọmọ rẹ̀ tó fún ní nǹkan tó mọ̀ kà fún wọn ní kíní yìí ni. Naam. Tí wọ́n tẹ̀sán pé ọmọ wọn dá padà nígbà tí bàbá yẹn bá kú kan sí àmọ́ náà nìyá. Ṣé Ọlọ́run san ilé sàn náà bá wa ti gbọ́ Sheikh Abdul Wahid. ọlọ́wọ́n bá nìkan ẹ̀rí kò dáa kí òbí máa ṣe òjòrò láàrin àwọn ọmọ tọ́lọ́wọ́n ọba tó fi tá lọ rẹ̀ déédéé lòbí gbọ́dọ̀ máa ṣe láàrin gbogbo wọn tóbi bá ń fún ẹnìkan lẹ́bùn tí ò fẹ́ nìkan lẹ́bùn ó ti jàǹbá irú ọmọ báwọn ńgbà tí òbí bá lọ tán ọlẹ́tọ̀ láti sọ wípé èyí tí bàbá fún mi ní táwọn ẹlẹgbẹ́ rẹ̀ bá fara mọ́ alihamudulilayi tí wọ́n bá fara mọ́ ẹ ti wọlé o wọ́n jọ yanjú ẹ̀ láàrin ara kí ni ìbéèrè yín? Naam. Kí ni ìbéèrè yín? Ó ti rebete ìtí wọ́n sọ fún wa ní wípé náà hello wa alaikum salam tó láìkálẹ̀ náà wa alaikum salam tó là ẹ jìnnà sí rédíò yín àbíkẹ́ yín lẹ̀ náà kí ni ìbéèrè yín? Lérò ni pé tí wọ́n bá fi bí ẹgbẹ́ ẹ̀fọ́ náà kan pé tó máa fi nǹkan pamọ́ sí ọ̀nà tó. Náà Ṣé ìgbàdà? mò ń gbọ́ yín kétékété. Ẹ bá fi nǹkan pamọ́ sí ọ̀nà tó. Wọ́n ní pé kéèyàn máa sọ̀rọ̀ fún oṣù tó gàgá yìí ti fẹ́ lu ara rẹ̀ sọ fún oṣù tó ti wá báyìí. Tí ó lè di kéèyàn sọ fún oṣù pé. Náà àbá wa ti gbọ́ wọn dá wa lóhùn sọ́dọ̀ Abdulrahman. Naam. Ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án olóore. Àyìn tí a bá ti pè ní àmánà a ní wo wípé ọlọ́rọ̀ kò ti sọ nígbà tí ò ti fi rán a tó ti pè ní àmánà tó ti pè láti rí òun àwọ̀ gbọ́dọ̀ wí ta sọ fúnra rẹ̀ ìbáwá wí ta fúnra rẹ̀ òun lọ́lẹ̀ bí eléyìn ká má tẹ̀lé ọ̀bọ jẹ́ kó náà. Náà ọlọ́wọ́ pọ̀ yín lé o. Gẹ́gẹ́ bí a ṣe ń sọ fúnra wa aláǹfààní láti gbọ́ ètò yìí lẹ́yìn wákàtí kan sísìn náà. So nínú lórí YouTube wa àbí lórí Facebook gbogbo ẹ̀ náà ni wọ́n ń gbìyànjú tí wọ́n ń gbé sí látìgbà tí a ti bẹ̀rẹ̀ tí èjì sìn aláǹfààní kọ́lọ́mọ̀ bá lékè ọlá kò sí ní ìrọ̀rùn fún wa náà. Hello ẹ ti wọlé o ẹ pẹ̀lẹ́ pọ̀ mú gbọ́ yín ẹ gbọ́n sókè. Náà. Bẹ́ẹ̀ni ni pé Náà. nígbà tí ṣe orí ọ̀rọ̀ Náà mú gbọ́ yín. pé wọ́n fi nǹkan síyàn lọ́wọ́. Náà. Náà. Ẹ gbé ohùn sókè dáadáa mú gbọ́ yín. Ó fún yàn ní ọ̀dà pé Ẹ sì sọ kíákíá. Náà. Wọ́n ti gbọ́ yín ẹni tó fi ràn wọ́n síyàn lọ́dọ̀ tó sì fún yàn yọ̀ǹda yí pé o lè lò ó tí tí máa fi lò ó séyàn lè lórú nǹkan bẹ́ẹ̀. Ṣé ká bẹ̀rẹ̀ àwọn. Naam. Nígbà tó ti fún wa ní àǹfààní pé a lè lóhùn kò sí ní tó burú ká lò ó ṣùgbọ́n ká bèè lọ rẹ̀ pé igbó ló nílò rẹ̀ kó fi jẹ́ pé àìtì bá tọ́jú rẹ̀ wáyílá. Wa alaikum salam tó là. Kọ́lọ̀ nǹkan sànú wa o. Naam. Sadiq láti Ẹmúláyọ̀. Náà mú gbọ́ yín. Mo fẹ́ bẹ̀rẹ̀ pé ìrun tàràwí tó máa ń kí yẹn. Náà. Mélòó ni àkọsílẹ̀ àti pé náfìlà òru tó máa ń pè. Náà. Ṣé àkọsílẹ̀ wà fún? Àwọn bá wa àwọn ni wọ́n lè dáhùn kwẹ́sàn yẹn wọ́n dáhùn rẹ̀ fún wa. níwọ̀n àbásókí tarawih ó wà yìí pé 30 rẹ̀ wà 20 rẹ̀ wà 10 wà 10 ní màlìkì mọ́sáfì àti wítìrì 13 ṣùgbọ́n ológun mọ́sáfì àti wítìrì tó jẹ́ 23 ó wà ọlọ́gbọ̀n mọ́sáfì àti wítìrì tó jẹ́ 33 ó wà ṣùgbọ́n tó rinlẹ̀ láfíríkà ìní 10 mọ́sáfì àti wítìrì tí ó jẹ́ kíni o 13. tarawih inú Ramadan ó wà digbí tahajudi lóru náà ó wà ìkan ò dira wọn lọ kìyàmù lélì every time lélẹ́yìn ṣùgbọ́n inú Ramadana ìlàsàmọ́ wà sọ̀rọ̀ gbogbo ẹ̀ ìjọsìn ní fọlọ́hún kọ́lọ́hún ọgbà lọ́wọ́ wa. Wọ́n ní kí a múra sí i. Náà. Wa alaikum salam tó là. ẹjọ ìbéèrè tèmi ni pé ẹni tó bá jẹ́ pé ó ń ṣiṣẹ́. Ẹ̀yin rédíò yín lè àbíkẹ́ jìnnà sí. Náà mo ti ń gbọ́ yín. ṣiṣẹ́ lábẹ́ ìjọba. Náà. bóyá for example tí bóyá ẹni ẹ jẹ́ ọlọ́pàá. Náà. tó kò wá kí ń ráyè ṣe àwọn ìjọsìn kan bóyá ìrun ẹni yẹn máa jẹun pọ̀. Náà. pàápàá jùlọ ní Ramadan. Náà. ẹ tọ́ fún gẹ́yìn yẹn ìfèrí yẹn. Wọ́n ti àti gbọ́ yín yé
àwọn bàbá ó dá yín lọ àwọn sẹ́yìn Abdulrahman. sẹ́ẹ̀rì kọ́lọ̀ ńkọ́ sànú wa abala ọlọ́run abala ńtọ́ bá jẹ́ bí àlàákí ọlọ́run a máa ń fẹ́ rẹ ìwọ ọlọ́run a máa ń fẹ́ rẹ jẹ táwa fẹ́ dọ́gbọ́n lọ skul tá a lọ mọ́mọ́ wa a mọ̀ bó láti yọ kó lẹ́nu iṣẹ́ tá a fi lọ ṣe léyìn so táwa fẹ́ lọ jẹun a mọ̀ bá ṣe yọ máa gbìyànjú kó rí pọ́ùn kírun lásìkò ni ọlọ́run ó ṣàánú wa. naam ẹ ti wọlé o wàhálà sàǹsọ̀là naam. náà wọ́n ti gbọ́ àbá ti gbọ́ wọ́n dà lóhùn wọ́n sáré kí tàwọn àríkà tó kí ìṣáì. ká kọ́kọ́ kí ìṣáì ọ̀ràn yẹn ní ìṣáì ká kọ́kọ́ kí ìṣáì ká tó kí tàràwí ni o. tọ́ ó ní a ti gbọ́ yẹn ẹ̀yin yẹn wá nílé wọ́n ní kí dùn kí yọ́pọ̀ sókè báyìí ní ọbẹ̀ oge ibi tí a rí mọ́ lónìí òun ní eléyìí kọ́lọ́nkọ́ sọ èmi àti yín pàdé ní ọjọ́ mẹ́jọ ẹni tí ó ń gbé sókè tí ó ń gbé sílẹ̀ tẹ̀bí láǹfààní àti gbọ́ wa kétékété oní peace òde kọ́lọ́mọba àlejò wa kún wọn ní ọwọ́ olóòtú ètò ní Alhaji Tohir Abolade Imam èmi ọmọ yín Hiskil Hamza yẹ̀yẹ́ ń ṣe máa ṣàlámà.